amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ìlú lè fẹ́ wa káàkiri akínyìn akú bí ojú ọjọ́ bó ṣe rí ṣó ń dùn kò ní lè mọ́ alágbára Ọlọ́run èmi ọmọ yẹn àbúrò náà ní ìjírò yìí là ń tún ti dé bá ṣe máa ń dé pẹ̀lú àwọn tèmi tó wà lẹ́yìn mi dìgbẹ́dìgbì Láwálé ọmọ tẹ̀mọ́wọ́ àti Gbẹ̀ngà wọn ìtàn Joshman Starboy tiwa nìyẹn oníṣègùn náà wà ń bí bàbá lẹ́nìkan fọkàn balẹ̀ káàkiri ẹ̀kọ́ à ń lọ rí là ń bọ̀ rí lè fẹ́ akínyìn ẹ̀yin tẹ́ ń wà lórí Star Times ń bí lẹ́kọ̀ọ́ nìbàdàn nílọrin lóṣogbo lákùrẹ́ akínyìn ẹ̀yin tẹ́ gbé orí ẹ̀rọ ayélujára náà ni ní gbogbo ìlú ńláńlá tó wà mẹ́rin akínyìn náà ètò àgbààgbà náà ni ètò tẹ́ fẹ́ràn tẹ́ni bá ṣe ń gbọ̀n bàbá bá ṣe ń gbọ̀n màmá tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ẹni ẹ̀ máa ń gbádùn ẹ̀ gidi gan àwọn náà dẹ̀ ti mú bí iṣẹ́ ibi tó bá wà a lọ bá wọn bẹ́ẹ̀ ni kò sí fòyà rárá ìlú Ìbàdàn làwà báyìí Ìbàdàn ilé olóyè náà kí ìlú tiwa náà ni tàbá tiwa Ìbàdàn kan a máa ń balẹ̀ ni torí àbùlà tá a máa ń mú yá a máa ń bò gidigidi ni ìkọ́dọ̀nà bàbá wa bàbá lálùbárí kàbá tí yẹ pé wọ́n ti iṣẹ́ takuntakun bàbá tó jẹ́ wípé lọ́wọ́n nípa ọ fún wọn báyìí tá a ti gbádùn dáadáa ni tọ́dẹ̀ sì wà láyé tó wà láyé àmọ́ torí pé gbogbo ẹ̀ ń ṣe nígbà tí pé à ń fi bẹ́ẹ̀ rí wọn náà wọn sinimá àgbéléwò láfọ pé kò sí nǹkan tó ṣe wọ́n á lọ bá wọn àjomitoro ọ̀rọ̀ wọn bá ṣe máa ń ṣe bí a máa ń fọ sí wẹ́wẹ́ ni ẹ wá nǹkan fìdílé tó lẹ̀ máa gbádùn ara yín gidigidi gan bàbá tí mo wà lọ́dọ̀ wọn yìí bàbá èdè tí bàbá ń sọ tó 5-6 gbogbo ẹ̀ lọ́ máa sọ fún wa wọ́n sọ Ẹ̀gbá wọ́n sọ Iléṣà ogun ẹ̀ ìtàn àbápọ̀ èṣù dẹ̀ tún ní bàbá bóyá tó wá jésù sí iná ẹ ti mọ̀ pé ẹ̀mọ́ tí mò ń sọ bàbá tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọn Musiliu Adaṣọ Fújó bàbá mi mo kì í sàn. ẹ kú àkókò yìí bàbá ẹ kú àsìkò yìí ṣé bàbá mi. Èdùmàrè ò ní jẹ́ wọn olùwà mọ́gbà o àmín. torí ìgbà láṣọ ìgbà lẹ̀wù ìgbà lọmọ bíbí inú ìyá ìgbà lòdèrè kókò ńlẹ̀ Ìlọrin ìgbà kan là ń lò lọ́wọ́ yìí a ti lò kan kọjá a sì máa bá gbà mú gbogbo ìgbà náà ni báyé bá ń jáyé tẹ́ẹ̀dá èèyàn sì ń bẹ́ẹ̀ àwa náà máa bá gbà mú ìgbà ò nílò wá o àwa la máa lò gbà. bàbá àwọn olólùfẹ́ yín káàkiri wọ́n pọ̀ jaburata ẹ kọ́kọ́ bá mi kí wọn náà ń pẹ́ wà ń bí ẹ̀ wà ń bí fún wa. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa olólùfẹ́ mi Musiliu Adaṣọ Fúnjó Jogun Omi mo kí yín tẹ̀sọ́ mo kí yín tológun mo kí yín níbi gbogbo tí ẹ wà káàkiri gbogbo àgbáyé torí mi náà mọ̀ yìí pé gbogbo àgbáyé ni àwọn olólùfẹ́ wa wà tí wọ́n sì ti ń retí wa nígbà tí ti mú wa dé o wọ́n ti mú wa wá bá yín nínú ilé yín kẹ́yìn náà ó sì jókòó kẹjẹ kájọ gbádùn ara wa gbà tá à ń rí yín nínú wa ń dùn ẹ̀yin náà ń rí wa inú yín ń dùn inú gbogbo ọ̀ ní bàjẹ́ ẹ ṣeun. ẹ ṣé bàbá mi bàbá jẹ́ mo láti bí orúkọ Adaṣọ Fújó yẹn nǹkan tí ìwádìí ìtawádìí ni pé orúkọ yẹn gangan ò ń ṣe kí bóyá orúkọ yín gangan ní pé bíi alias mọ́ stage name kankan ẹ kọ́kọ́ bá mi yànnà náà yẹn náà fáwọn táwọn bá tẹ̀ mọ́ kí yẹn yé wọn. ẹ ṣeun ojú òní tiwa àtọ̀ eré ni wọ́n fi bí ẹṣin ṣe rí Adaṣọ Fúnjó bàbá mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n orúkọ stage name tiẹ̀ náà ni bẹ́ẹ̀ mi ṣe ń jẹ́ Jogun Omi lónìí stage name torí pé olórin ni bàbá yẹn ó wá kọrin púpọ̀ ní àkókò yẹn ní gbogbo agbègbè wa nígbà náà bí mo ṣe gbọ́ ìtàn bí wọ́n bá pè wọ́n léré ó dàbí ìgbà tí wọ́n bá pè Òṣùpá lóde òní ẹ worú àwọn èrò tí yóò wá síbẹ̀ tí wọ́n bá ní bàbá ń bọ̀ wá ṣeré níbì kan wọ́n ròyìn pé ibẹ̀ máa kún ni tí wọ́n bá wá ń bá bàbá ṣàwàdà bẹ́ẹ̀ fọ́ kan aṣọ máa fọ́ kan aṣọ ọjọ́ mi ni o bàbá lélẹ̀ aṣọ ọjọ́ mi ni o pé gbogbo aṣọ tí yín náà lè ń dá fún jó ni ijó mo dáṣọ mi fún o mo dáṣọ mi fún jó ni o bíi tí Adaṣọ Fúnjó tó ti jẹyọ nìyẹn Adaṣọ Fúnjó yẹn náà wá tẹ̀ mọ́ bàbá lára kódà ọ̀pọ̀lọpọ̀ gan ò mọ orúkọ wọn táwọn náà bá fẹ́ bẹ̀rẹ̀ eré ńgbà náà mo gbọ́ pé orin tí wọ́n kọ́ fi ṣíde àwọn ọmọ wọn ni wọ́n kọ́ wà lójú agbo ẹni ọmọ Adaṣọ Fúnjó òun rẹ̀ yọ yẹ jù tèrè náà tèrè ọmọ Adaṣọ Fúnjó òun rẹ̀ yọ yẹ jù bàbá sì máa tún di bèbè ńgbà náà tó bá fẹ́ jó èèyàn gíga bàbá mi a sì máa di bèbè tó yẹ pé tí wọ́n bá ń jó bọ̀ báyìí wọ́n á ti wà nílé tó jìnnà sí ojú agbo àti bẹ́ẹ̀ lónílù ó ti máa lù fún wọn bọ̀ wọn ó jó títí lójú agbo ni
ibi tí Adáṣọ fúnjó ti wáyé kí nù. lorúkọ gangan, kí lorúkọ tó jẹ́ Sanusi ni bàbá yẹn ń jẹ́ Sanusi. Agbábíàká, Sanusi Agbábíàká, ṣùgbọ́n Dáṣọ fúnjó yẹn nígbà tèmi náà wá yà sí di tíátà mo wá wò pé ẹ máa gbọ́ orúkọ yìí èmi wọ́n torí ẹ̀ dálẹ̀ bàbá ń kírètì ẹ̀ nítorí tèmi ni bí mo ṣe náwó gbé nìyẹn gbígbé tèmi gbé báyìí tí orúkọ yẹn jáde sí gbogbo ayé gbogbo ẹni tó ti ara bàbá yẹn jáde ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ ọkọ ọmọ oníkálukú náà bá di Adáṣọ fúnjó ló bá jẹ́ pé Dáṣọ fúnjó yẹn ni gbogbo wọn náà bẹ̀rẹ̀ sí í lò títí di àkókò tàwa. bàbá tó jẹ́ bàbá tó bí ẹ̀yin, iṣẹ́ wo lọ́wọ́ ṣe? ṣé àwọn náà wà nínú àjọ akọrin? àwọn ni wọ́n kọ́kọ́ ṣíde tí bàbá bá léré wọ́n ń tẹ̀lé bàbá lọ nígbà tí bàbá dàgbà bàbá mi ló bẹ̀rẹ̀ sí í kọrin fún àwọn àbúrò wọn yòókù àwọn ni wọ́n ń lídìí orin nígbà tí bàbá ti ń dàgbà ìgbà tí bàbá dàgbà yẹn kó tó di pé ó juṣẹ́ lẹ̀ fún wọn bàbá náà bẹ̀rẹ̀ sí dáṣà kan a ní ògbódàgbà lóró èjìká níjọ àgbà kù sí ògbódàgbà lóró ògbódàgbà lóró bàbá máa fi èjìká yóò máa fi jóńgbà tí àti máa dìde káàkiri tí ò yá mọ́ tágbà dé bàbá mi gbaṣẹ́ orin yẹn ńlá wọn náà kọ títí kó tó di pé bricklayer sì ni bàbá tó bí mi iṣẹ́ bricklayer náà ò jẹ́ wọn ráàyè tó bẹ́ẹ̀ ìmọ̀ dìjà láàrin àtàwọn àbúrò wọn ni tí wọ́n bá ti léré pé aláàléré oní òun lọ bí iṣẹ́ rárá o wọ́n ó fọ́ọ̀sì wọn lọ síbi iṣẹ́ eré yẹn ni kó tó di pé àwọn náà ẹ̀sìn ó gba gbogbo ẹ̀ lẹ̀ tí wọ́n fi yà kúrò ní díẹ̀ pátápátá bàbá mi náà kọrin. ní ṣókí màmá tó bí yín ní ṣókí ń pa wọn báwo ni tiwọn? ìyá mi ìyá ni ìyá mi ìlú tí wọ́n ti bí ìyá mi wọ́n ń pe àbà kan ní Arẹta gbóhùn ẹ̀fọ̀n ìtàn tó pọ̀ ni bàbá ìyá mi ló tẹ ìlú yẹn dó ìtàn tó tún gùn tó lágbára ni Olúdọlámú Àmọ̀kẹ́ níyá mi ní ìgbà èwe ìyá mi àwọn náà jẹ́ oníṣòwò pàtàkì tó yẹ pé wọ́n á wá sílùú Ìbàdàn wọ́n á lọ rajà lọ sí agbègbè wọn ọjà oko wọn àti abúlé wọn ibẹ̀ ni wọ́n ti ń tà abúlé yẹn sí abúlé ibi tí àwọn bàbá tèmi wà kò ju bí ìrìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún síra wọn bí wọ́n ṣe ríra wọn nù tí wọ́n fi di tọkọtaya àwọn bàbá wa sì máa ń lọ ń tọ́ wọn ń jà lábúlé yẹn ni torí pé odò ni wọ́n ń dẹ lábúlé ìyá mi odò bẹ́ẹ̀ ni odò làwọn ń dẹ wọ́n ń wẹdò gidi àtọkùnrin àtobìnrin wọn àwọn ìyá wa ń gbà yẹn tí wọ́n bá bọ́ sódò báyìí bí wọ́n ṣe dàgbà tó wọ́n máa wẹdò ni àwọn bàbá tiwa sì rí ọdẹ oníbọn làwọn táwọn ti olódò tí wọ́n bá pẹja tán wọ́n á kiri wá sí abúlé wa ẹ fẹ́ jadala ẹ fẹ́ àṣìgbọ́njú bá wọn lórí bẹ́ẹ̀ wọ́n wá níjà kan ṣẹlẹ̀ lábúlé wọn lọ́dún náà ní àwọn tabúlé wa wá ṣòfin pé wọn ò gbọ́dọ̀ kiri ẹja wá sábúlé wa mọ́ bàbá tó sì jó olórin ṣàràn pé máa gun àwọn olórin ni bàbá ṣe gbéra nìyẹn ló wá kọrí sí abúlé àwọn ìyá mi wọ́n á ní Pópóọlá ní baálẹ̀ abúlé ti bàbá mi á ní Pópóọlá ṣòfin ẹ̀ẹ́fẹ̀jà dáálá Pópóọlá ṣòfin ẹ̀ẹ́fẹ̀jà dáálá wọ́n sákò ń bẹ̀ lọ́dún náà ni nígbà tí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n lọ yọgi yọkúmọ̀ yọkóńdó wọ́n sá padà sábà kó tó di pé wọ́n parí aáwọ̀ yẹn Olúdọlámú Àmọ̀kẹ́ ìyá mi nìyá mi. ẹ ṣe bàbá mo ṣe bá mi ra mo ní wẹ́wẹ́ yẹn mo dúkọ́ lẹ bàbá ẹ ti gbé ìlú tó pọ̀ ẹ gbé Abẹ́òkúta ẹ gbé Èkó ẹ gbé Ìlọrin ẹ tún gbé Kaduna ẹ sáré bá mi mú ní pápá àbó ti tẹ̀léra wọn yẹn bóyá ẹ tún gbé mi ibìkan tí mi mọ̀ kí ló dé kí ni ṣé rẹdíwé ni bàbá tí ń ṣiṣẹ́ tó ń gbé yín káàkiri ni. ọmọ bíbí Abẹ́òkúta ni mí láti kékeré mi ni mo ti fẹ́ràn kan sọ pé èèyàn rìnrìn àjò tí n bá gbọ́rọ̀ rìn àjò báyìí máa gbé mi nínú ni nígbà tí mo parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo wá níléèwé mọ́dá ni àbúrò bàbá mi kan bá wá sóko wa ló bá ní Ìlọrin lòun ti wá Ìlọrin mo kàn ń gbọ́ lọ́rin ni mi mọ́ bí tí ó ń jẹ́ bẹ́ẹ̀ mi sọ mẹ́wàá mi nìyẹn jẹ́ máa tẹ̀lé wọn lọ lọ́rin kí ló lọ́ọ́ máa ṣe ń lọ́rin mi ṣe bí nǹkan kan ni àbúrò yìí ń ṣe lọ́hùn mo ṣe kọrí sí lọ́rin lọ́dún náà nìyẹn mo gbé lọ́rin yẹn mo ń kọ́ṣẹ́ battery charger adẹ̀ ń ta ọ́ìlì
gbogbo Ìlọrin yẹn nígbà náà èwe ni wá kéré ṣùgbọ́n àdán bẹ̀bẹ̀ wò àdán bẹ̀bẹ̀ wò nígbà tó wá yá tí mo kúrò ní Ìlọrin mo wá sílùú Ìbàdàn ẹ̀kọ́ kíkọ́ yẹn ìmọ̀ wù mí ṣáá ni ẹ̀gbọ́n mi kan wà ní Ìbàdàn bíbá yìí àwọn náà Bísíríyù Àyìnlá kọ́lọ́hún fọ̀run kẹ́ àwọn náà ti kú báyìí wọ́n ń ṣe kápẹ́ńtà mo sọ pé màá kọ́ ṣe kápẹ́ńtà nìyẹn mo ti mọ bátìrì charger ẹ jẹ́ kí n tó kọ́ kápẹ́ńtà mo ṣe dára Ìbàdàn nìyẹn ibẹ̀ ni mo wá gbé tí mo kọ́ṣẹ́ kápẹ́ńtà ibi tá a ti ń kọ́ṣẹ́ yẹn lọ́wọ́ lẹ́gbọ́n mi yẹn ti wá ẹ̀gbọ́n wọn wá pè wọ́n ní Kaduna pé kó máa bọ̀ ní Kaduna ó ní ẹ ti mọṣẹ́ àwa méjì la wà lọ́dọ̀ wọn gbà náà ẹ máa ṣiṣẹ́ yín ẹ ń lọ Kaduna ẹ ní a máa ṣiṣẹ́ wa ẹ jẹ́ àṣìṣe tá a bá ti rówó ọkọ̀ ká máa bọ̀ ní Kaduna bó ṣe ní òbúrú nìyẹn bá a ṣe bọ́ sí Ògùnpa nìyẹn ara pákó akàn bẹ́ǹchì akàpótí akiri odigbági àbátàpótí tá a ta bẹ́ǹchì tá a ṣe nígbà tó yá owó ṣáájú jọ bá a ṣe wọkọ̀ Kaduna nìyẹn bá a ṣe dèrò Kaduna lọ́dún náà nìyẹn mo wá gbé Kaduna yẹn sáà nígbà tó tó àkókò kan mo padà sí ìlú Ìbàdàn mo ń gbé ìlú Ìbàdàn. ọ̀rọ̀ Haúsá náà wò wá káàkiri náà ẹ bá mi kí wọn lédè Hausa. Sannan abokina yaya aiki yaya gari yaya mutanen gida sannan Allah ya ba mu saha Allah ya ba da lafiya sannan àwọn Haúsá nígbà táwa ń lọrin fáfáfá là á ṣe ń lọrin Ìlọrin ní ìwà kan wọ́n fẹ́ràn láti gbèjà ọmọ wọn púpọ̀ tẹ́ ẹ bá ń bá ọmọ Ìlọrin jà tí wọ́n bá gbédè Ìlọrin lẹ́nu yín ẹ ti rógo àwa náà wà fọ́ọ̀sì láti máa sọ èdè wọn nítorí ìjọ̀gbọ̀n ilẹ̀ yamọ́ sílẹ̀ kàwú rẹ̀ ọwọ́ a máa lu ọmọ nílùú yọ bàbá bá rẹ̀ ní ìsìn ni wọ́n máa bọ́ sílípàsì wọn lẹ́sẹ̀ ṣe ilẹ̀ jẹ́ ilẹ̀ kàwú rẹ̀ ooo bàbá ni wọ́n ń pè ní kàwú wọ́n yọ sílípàsì lẹ́sẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ní wọ́n sì ń wọ̀ wọn àní bàtà míì tí wọ́n ń wọ̀ ju rọ́bà slippers yẹn lọ́ngbà náà wọ́n máa kó bòyàn ni àwa náà wà force láti máa sọ èdè àwa náà bá bẹ̀rẹ̀ sí sédè lọ́rin tàbá fàjọgbọ̀n tán bá ń gbédè lọ́rin lẹ́nu wa wọn ní mọ́ bí wọ́n ó ṣe yanjú ẹ̀ wọ́n yọ̀ǹda wa kẹ́yìn náà ni àti ṣètàn fà á lẹ́wùyà oríṣiríṣi ńgbà náà gbàtà wà ń lọrin nù. ẹ ṣe bàbá bẹ́ẹ̀ ṣe wá sọ pé ẹ ti lọ káàkiri sí i mi ò tí gbọ́ pé bóyá pé ẹ bọ̀ wọ́n ní tíátà kan lọ àbẹ́ wọn ní eré kan lọ àbí nǹkan kan báwo ni ẹ ti wá ṣe nígbà tí wọ́n á yá tí mo wá ṣẹ́tù pátápátá sí Ìbàdàn gbogbo ìgbà tí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ yẹn àwọn onítíátà máa ń wá ṣeré ní agboolé wa nílé Olúgbẹ̀san nìbàdàn bíbá wọ́n máa wá wọ́n ń ṣe practice ńbẹ̀ wọ́n dẹ̀ máa ń ṣeré ńbẹ̀ lálálẹ́ àwa náà lọ wòran wọn nígbà tí mo wá gbalé sí Abẹ́bí bọ̀dá tí wọ́n máa wá ṣeré lágboolé wa ń bá bá a pàdé bọ́dé ní Fọlámi ẹni àwọn ò dá mọ́ mi ẹ̀yin lẹ́ máa wá ṣeré lágboolé wa mo ní ẹjẹ́ adá tíátà lẹ̀ ó ní rárá Erin Fọlámi Adéwálé kọ́ ń forí jì wọ́n kó fọ̀rùn kẹ́ òun ni mò ń máa pè ní ọ̀gá mi nínú tíátà torí pé òun lè mi ẹ kọ́kọ́ jọ sọ̀rọ̀ pé ẹjẹ́ adá tíátà lẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ńgbà tí mo wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ gbogbo eré ìparí ọdún tá a máa ń ṣe ńgbà náà àjọ ṣe ni tó bá jẹ́ pé eré 4 la ṣe lọ́dún yẹn 4 ni màá kópa ńbẹ̀ èmi ò mọ̀ pé wọ́n ń rí nǹkan kan lára mi ńgbà yẹn ìgbà náà eré kan tí àwọn ọ̀gá wa ń pè ní opera la máa ṣe ńgbà náà tẹ́ máa fi orin sọ̀rọ̀ Joseph wá ní bí mo fẹ́ rí ọ o wá ní bí mo fẹ́ rí ọ o èmi máa nìyí ó bàbá mi ìwọ ló sáhùn pé mi torí mo gbọ́ ohùn rẹ o kíkan èmi kò pé ẹ ò ọmọ mi lọ dùbúlẹ̀ rẹ bá ti máa orin ní àfi máa communicate nígbà náà mo wá bẹ Erin Fọlámi yẹn títí lọ́wọ́ ni ó dáa kí n jẹ́ ká yọjú sábúrò òun kan tó bá gbà láti ṣe kájọ máa ṣe nígbà tá a gbéra ó dáa gbé ni lọ́dún náà lọ́hùn ló bá di ọ̀dọ̀ Ọládèjì Adérẹ̀mí bàbá olóyè májèó bàjẹ́ tìlú Ẹdẹ lónìí nígbà tá a débẹ̀ ọkùnrin ló ní adá tíátà lẹ àwọn náà lóhùn ò ṣe o. bàbá náà ò ṣe. olóhùn náà ò ṣe wàhálà ẹ ti pọ̀ jù alẹ́ ẹjẹ́ á ṣe ọ̀dà èmi ó máa náwó tó bá yọ ń bẹ̀ ń gbà náà nígbà tá a sáfà títí àwọn náà gbà ọba tún ló kẹ nìkan
wọ́n ní Oyètúnjí ìyẹn òun ò kú òǹdí tíátà ṣùgbọ́n ìjàkùmọ̀ ni kì í ṣẹran ìlú kan náà ti kú nísìnyí tó bá gbélùú yìí lénìí kẹ́ ẹ gbé sínú ilé yìí kẹ́ ẹ mú gbogbo nǹkan ìgbádùn ayé kẹ́ ẹ fún tó bá tá àkókò kan á kàn jáde nílé bí ẹni ó jáde lọ ó tún lọ ni ó ti tún sẹ́tù bomi tó bá tún débi tó dé ẹ̀ yóò tún kó tíátà jọ gbàtà wá dá tíátà lẹ̀ àwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn wá bẹ̀rẹ̀ sí í ṣe ó wá yàrá wá wò pé ó ṣàyẹ ká lórúkọ orúkọ wò láà máa jẹ́ kò sí ní tó wu èmi gbà yẹn ju pé ká sàdá tíátà lẹ̀ lọ foresight wípé ó dọjọ́ iwájú nǹkan kan lè ṣẹlẹ̀ kò sí lọ́kàn mi àní ó dẹ̀ jẹ́ àmà Jẹ́rẹ́ Fọlámi orúkọ ẹni tí mo kọ́kọ́ mọ̀ ni mo kọ́ dá wọ́n ní rárá ẹ má jẹ́ orúkọ òun gbà náà ni wọ́n wí pé gúrùpù òun ni ẹnìkankan yín ò ní yà sí òun mọ́ kankan ẹ̀já jẹ́ Adérẹ̀mí ní kíni ẹgbẹ́ orúkọ òun tí ó ń fi ṣe tíátà rí asáfà àti mọ́lúdà àwọn orúkọ wo lẹ ti jẹ́ rí wọ́n á bẹ̀rẹ̀ sí dárúkọ ẹ̀ wọ́n náà ti jẹ́ orí Fọlámi yẹn náà rí wọ́n ti jẹ́ Ọlọ́fà àná mo ṣe gbọ́ Ọlọ́fà àná yẹn ó sáǹdì bákan létí mi ó dùn Ọlọ́fà àná mo ní ẹjẹ́ á máa jẹ́ Ọlọ́fà àná èmi ò tiẹ̀ ronú wípé ìlú Ẹdẹ ni wọ́n ti jẹ́ tìmí àgbàlẹ̀ Ọlọ́fà àná gbà náà nǹkan òye mi débẹ̀ Eré Fọlámi ọmọ Ẹdẹ Ọládèjì Adérẹ̀mí ọmọ Ẹdẹ Oyètúnjí ọmọ Ẹdẹ èmi nìkan ní ọmọ Ẹ̀gbá bá a ṣe ń jẹ́ orúkọ tí wọ́n bá sì bá bàbá Ọlọ́fà àná sọ̀rọ̀ dọ́là tí wọ́n bá ń bí ní béèrè á sọ pé Musiliu Daṣọfúnjó ló dẹ́gbẹ́lẹ̀ òun náà ló sọ lórúkọ bí ṣe wí níbikíbi nìyẹn. àwa ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn bó ṣe sọ rẹ́gí náà ni kò sí pé nǹkan kan bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. even nígbà náà kò sẹ́ni tá à ń pè lọ́lọ́fà àná nù wa orúkọ ọmọ la fi ń pera wa bàbá Fatima wọn ń pè mí bàbá àbèjì là ń pè bàbá lẹ́dẹ̀ bàbá Johnson là ń pè Erin Fọlámi Oyètúnjí nìkan là ń pè ní Oyètúnjí nítorí pé ọmọ ò sí nítòsí débi tá a tiẹ̀ mọ orúkọ ọmọ so ńgbà tó wá di pé eré home video bẹ̀rẹ̀ tí. ṣé ẹ má bínú ṣáà yín náà ṣe stage káàkiri díẹ̀. a ṣe stage náà la fi bẹ̀rẹ̀ eré tẹ́yẹ̀ bá ti mọ stage ṣe ṣe rí gbogbo àwọn òjòdè ń dàgbẹ̀ tí wọ́n ń bẹ ń ta lónìí ẹ̀rín máa ń pa mí ni ẹ bá fẹ́ dán wọn wò ẹ kó wọn lọ orí stage kẹ lọ wò bóyá take 4 wà lórí stage àṣírí àtú. nígbà tí kò sí take 4 ń bẹ kò sí take 2 kò sí take 3 stage ni gbogbo àná fi bẹ̀rẹ̀ àwa náà jáde káàkiri ṣeré iléèwé ṣeré inú họ́ọ̀lù ṣeré ọdún ṣeré àṣẹ cultural center káàkiri ńgbà náà ńgbà tó yà la ronú pé ẹ jẹ́ káà náà lọ tẹlifíṣàn bá a ṣe kọrí sẹ́ńtì Ìbàdàn nìyẹn òní tẹlifíṣàn tó wà ńgbà náà even ńgbà tá a bẹ̀rẹ̀ yẹn ẹgbẹ́ wa yẹn Ọlọ́fà àná theatre group a tún wá bẹ̀rẹ̀ sí ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ léré ibẹ̀ láti rí Akínládé theatre group tí Gbọ́lágadé Akínpẹ̀lú Ògúnmájẹ̀k kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ tóun ń darí ńgbà náà a rí Jímọ̀ Olúgbàmí theatre group bọ̀dá Jímọ̀ yẹn náà ti kú kọ́lọ́ ń foríjì Sàlàkọ́ Emmanuel theatre group àwa dà gbogbo ẹgbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ àwa jọ ń ṣe pọ̀ níjọ́ táwa bá léré gbogbo wa ó jẹ́ Ọlọ́fà àná níjọ́ tí Ògúnmájẹ̀k bá léré gbogbo wa ó jẹ́ Akínládé níjọ́ tí Jímọ̀ Olúgbàmí bá léré á jẹ́ Jímọ̀ bá a ti ń ṣe títí nìyẹn kó tó di pé a tún wá pàdé Arígbábuwó Alhaji Tóyọ̀sí Arígbábuwó Ọlọ́run foríjì o kọ́lọ́run gbàbọ́ wọn o bàbá Ṣẹ́gun Olùbùkún ló mú wa mọ́ra ọ̀gá wa àgbà ni òun ló sì kọ́ Arígbábuwó ńṣẹ́ a sì máa ń lọ ràn bàbá lọ́wọ́ tó bá níṣẹ́ bàbá ṣe mú ẹgbẹ́ wa tí wọ́n kọ́ competition náà kọ́ fi wá ṣe o táwọn ṣe competition táwọn kì í bá ẹ má jẹ́ kán lò lù wá ẹ má jẹ́ kán fọ́ kágo wá ẹ má jẹ́ kán fọ́ àwọn náà máa kó nǹkan wọn sáwà náà máa kó nígbà wa parí gbogbo competition yẹn tán pátá bàbá ni mo fẹ́ kẹ́ ẹ mọ́ra ni látòní lọ ẹjọ́ máa ṣàṣepọ̀ àṣepọ̀ yẹn wá wọ̀ débi wípé ẹ lè fẹ́ dá ọmọ ẹgbẹ́ ẹnìkan mọ̀ sọmọ ẹgbẹ́ ẹnìkan àwọn èèyàn máa pe àwa ní Arígbábuwó wọ́n máa pe àwọn Arígbábuwó lọ́lọ́fà àná ńgbà tó yá torí pé àjọṣepọ̀ wa ó wọ̀ púpọ̀ láti ń bá gbé ayé ọ̀nbọ̀ láti gbà náà ni. báwo lọ̀rọ̀ owó ń gbà ẹ̀ ṣe ẹ̀ ń rówó ń gbà ẹ̀ tẹ̀ náà ń ṣe wéré ẹ ṣeun fọwọ́n ọ̀dọ́ náà tó ń wò ní ọ̀rọ̀ ńlá nù èèló ló ń bẹ ńgbà náà tá a bá lọ ṣeré iléèwé
níjọ́ tá a bá fi lè pa tó pọ̀ nǹkan owó ńlá la pa yẹn inú gbogbo ọ máa dùn pé àpawó àwa ń ṣe nǹkan kan gbà náà torí pé obìnrin ní ìṣòro tíátà. láti ìgbà yẹn náà. bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn àbísìn ló bẹ̀rẹ̀. tá a bá fún àwọn obìnrin wa ní sílé kọ̀ọ̀kan àwa ò mú sísì torí pé a fẹ́ kí wọ́n ó lọ a tún pé àwọn ìyàwó wa ń gbà náà kálukú mú ìyàwó ẹ̀ wá pé kán lè má bá a ṣeré ìṣòro tá a bá pàdé ńbẹ̀ ni pé tá a bá níyàwó mi ó ṣe páàtì kan tó bá ń ṣe rìhásà lọ́wọ́ tá a bá wò pé ò ṣe dáa tó ó yá ìyá táwa ìyàwó Ògúnlákàyé wàá ṣe á ní kóun ó gba páàtì ìyá Fátímọ̀ ìyá àbèjì ìyá ọlọ́fà náà máa ní òun ò ṣe o àwa rí i pé a tún ti ní orogún ní tó bá fi lè mú wa tá a fi fẹ́ nìkan sínú wọn kò sẹ́ni tí yóò gbà ná àwọn yòókù wọn á ní dandan ẹni bá a ṣe wá bẹ̀rẹ̀ sí wá àwọn ọmọ míì níta nìyẹn pé ó dàbí pé tiwọn yìí ò ní fẹ́ pé wa o ọ̀rọ̀ tọkọ-tìyàwó nú ilé ni wọ́n ń gbé wá nú tíátà yìí o bá a ṣe kó èrò jọ ń gbà náà nìyẹn a ṣeré owó tá à ń rí ń gbà náà tó nǹkan tá a bá ṣeré tẹlifíṣàn nìkan la máa ń rówó gidi gbà èlò náà sì ni nígbà yẹn ẹ̀ẹ̀mẹ́ta ni tẹlifíṣàn máa ń sanwó tẹ́ bá kọ́kọ́ ṣeré tí wọ́n sanwó kan fún wa níjọ́ tí wọ́n bá repeat ẹ̀ wọ́n á san half of the money ìdajì owó wọn ó san fún wa tí wọ́n bá wá ṣe lẹ́ẹ̀kẹta wọn á tún fún wa nítorí nǹkan ìgbà náà ni wọn ò tó san mọ́ àfìgbó sì yá gbogbo ẹ̀ bá yí padà ló bá di pé ṣe lè ṣe FOC èwo lẹ̀ pè báwọn wọ́n ní free of charge owó làá fi káwọn ọmọ wá tẹlifíṣàn owó làá fi ra ìgbára wo àwọn nǹkan tá a lò nú eré tó bá ti tẹ́ yín lọ́rùn gbogbo ẹ̀ ti dúró nù ẹ wo ní tẹlifíṣàn dà lónìí àwọn náà tún lọ mú fíìmù lórí igbá ni wọ́n ń kì sórí bó ṣe rí nù. tó ní tẹlifíṣàn yẹn ṣé ẹgbẹ́ yíyan náà lẹ gbá dé orí tẹlifíṣàn àdínkù àwọn eré ìwé lẹ kọ́kọ́ gbé sórí amóhùnmáwòrán tó kọ́ àṣeré gan-an fún tẹlifíṣàn pàápàá lẹ́ǹtì Ìbàdàn nígbà eré oníwákàtí kọ̀ọ̀kan àṣeré ṣiṣẹ́ owó àbú àṣe ìdájọ́ dọ̀run ogun abẹ́lé oríṣiríṣi táìtù lánìgbà náà nígbà táwa fẹ́ bẹ̀rẹ̀ eré tó jẹ́ bíi series ìgbà yẹn àṣe Ọdẹ́tẹ̀dó láti Ọdẹ́tẹ̀dó àṣe Kógun Májà àṣe Adéọba àṣe Adéọba oríṣiríṣi mo lè fi gbogbo ẹnu sọ pé ní ọdún tí wọ́n dá tẹlifíṣàn Ilé Akéde sílẹ̀ eré àkọ́kọ́ tó jẹ́ serial program tó kọ́kọ́ gbé Ilé Akéde Lákàyè ni eré Lákàyè ni ìgbà yẹn sì rèé tí wọ́n bá ṣeré yẹn tán lónìí wọ́n á ní ìyókù díjọ́ mẹ́jọ nígbà tó wá di pé wọ́n wá fẹ́ ṣe àrélù ló wá di pé àti rédíò àti tẹlifíṣàn ojoojúmọ́ ni wọ́n ń polówó ẹ̀ ní tó jẹ́ kí àrélù gan kó rinlẹ̀ ju ṣùgbọ́n Lákàyè ló kọ́kọ́ mi ìlú títì. ẹsọ ń pa iṣẹ́ yẹn fún mi. Lákàyè eré yẹn nígbà tá a fẹ́ ṣe ìgbà yẹn ni Bọ́lá Ìgè jẹ́ gọ́vnà Ọ̀yọ́ state Bọ́lá Ìgè wá ṣòfin wípé òun ò fẹ́ gbọ́ àwọn eré olóògùn kankan lórí tẹlifíṣàn ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹ máa ṣeré bíi kọmíṣánná bíi mínísítà bíi gọ́vnà bíi tó wà ẹ̀ láìt pòdúsà àti wà ń gbà yẹn ọpọlọ wọn sì máa ṣiṣẹ́ bí aago ni Ọmọọba Wọlé Oyèbánjí àwọn ni akọ̀wé fún ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ nísìn òun ni pòdúsà wa ń gbà náà a ní eré wa tá a fẹ́ ṣe báwo la ṣe ṣe o òfin ti dè wá báyìí ọ wá ní ẹ máa lọ ronú ẹ jẹ́ kémi náà máa lọ ronú gbàtà á pàdé àwa conclude lórí pé ó dáa ẹ jẹ́ ká gbà yìí pé ìlú kan ń bẹ tó ń pè ní Lákàyè a sì fẹ́ jọba síbẹ̀ alákọ̀wé lẹni tá a fẹ́ fi jọba ó wá láti ìlú òyìnbó ṣùgbọ́n a gbọ́dọ̀ san ìtàn ìlú tó fẹ́ jọba lé lórí a gbọ́dọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ìdánilẹ́kọ̀ọ́ ńlá sọ di tíátà tá à ń ṣe tá a fi ń sọ ìtàn Lákàyè pé àwọn tó tẹ̀lú Ìdó Ògúnlákàyé ló tẹ̀lú Ìdó kankan bá a ṣe bẹ̀rẹ̀ ìtàn wa nu. àbá ti ní kábíyèsí tó lónìí ìdí tí Ògún fi ń pe Ògún ní Ògún onírè òun la fẹ́ sọ fún yín lónìí abẹ́rẹ́ eré Ògúnlákàyé táwa fẹ́ ṣe gangan bá a ti ṣe ni a sì rọ́ọ̀nù ẹ̀ for 26 episode kó tó parí nígbà náà ó wọ 26 episode ká tó parí ẹ̀ Lákàyè la wà yìí o
ibi orí dání sílà á gbé ogun onírè ló ní gbòòrò ibẹ̀ lẹ́yìn tí ń jésù tẹ́ ń pè mí lẹ́ẹ̀kan kí n bá sọ pé mi jésù kẹ́nẹ̀ èṣù láàlú nínú ogun lákàáyé ni. báwo ni nígbà tó di pé wá dórí amóhùnmáwòrán yẹn ó yàtọ̀ sí ti stage díẹ̀ ìyàwó lọ́wọ́ aráàlú wa kọ sí yín gbà yẹn nǹkan báwo ni ìfẹ́ yẹn ṣe wá rí gbà yẹn tó di pé tí ń wò yín lórí amóhùnmáwòrán. ẹ ṣeun ṣe rí n tó kó bá mi gan-an lẹ béèrè òun tó lé mi kó ń di iṣẹ́ kápẹ́ńtà torí pé gbogbo àtà ń ṣeré káàkiri yẹn iṣẹ́ kápẹ́ńtà yẹn náà mò ń ṣe ọlọ́fà náà tẹ̀ ń wó yẹn náà káfíńtà lòun náà káfíńtà lòun náà àpọ̀ bẹ́ẹ̀ Sàlàkọ́ Emmanuel kápẹ́ńtà ni Ògúnlákàyé péńtà ni Arígbábuwó télọ̀ ni oníkálukú wa la ní iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ nígbà tó wá di pé a bẹ̀rẹ̀ sí ṣeré tẹlifíṣàn tá a bá ṣe tọ̀sẹ̀ yìí tá a bá ṣe ẹ̀ ìtàn ó lò lọ́sẹ̀ tó ń bọ̀ a ṣẹ̀ṣẹ̀ rìkọ́ọ̀dù ẹ̀ ni ó wá di pé àwa ń jáde wọ́n á pẹ́ ọkùnrin èṣù yẹn rèé ẹni tó ṣèṣù rèé wọ́n ti wá ń dá wa mọ̀ ibi tó ti yàtọ̀ sí stage nìyẹn wọ́n ti wá ń dá wa mọ̀ ń gbòòrò tó yẹ pé tá a bá ń rìn lọ ọmọdé tí ṣe àwọn pé tó bá yẹ pé stage la lọ ṣe ó ṣeé ṣe kó jẹ́ àwọn àgbààgbà ni wọ́n wá wòran ṣùgbọ́n ti tẹlifíṣàn ọmọdé gan máa rí ju àgbà lọ àwọn ọmọ wa jẹ́ agbádùn ládùúgbò mọ́ èṣù láàlú díẹ̀díẹ̀ bí kìíní yẹn ṣe wọra nìyẹn tí ìfẹ́ yẹn wá ń pọ̀ sí tó yẹ pé tí bàbá àbèjì bá ti dé tó wá ní àwẹ̀ jẹ́ àtúndé NTA káwò bóyá a rí nǹkan kan ibẹ̀ mo ṣíwọ́ sí njọ́ náà mo parí iṣẹ́ njọ́ náà nìyẹn nígbà tó yá mo tún gbaṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ilé kíkọ́ ọlọ́fà náà ó tún wá pòun wá bá mi ṣe jọ ìmáànù nígbà bá iṣẹ́ dago mọ́kànlá àwẹ̀ ó jẹ́ lọ yọjú sẹ́ńtì bóyá owó ojúmọ́ ẹ̀ gbọ́dọ̀ pé bá a ṣe ń ṣe ńgbà náà nìyẹn ó ti lọ látago mọ́kànlá ó ti ṣíwọ́ ti ẹ̀ nu owó ojúmọ́ rẹ̀ sì gbọ́dọ̀ pé bó ṣe di tẹlifíṣàn yẹn jẹ́ kí aráyé tètè rí wa kí wọ́n dá wa mọ̀ bọ́n ṣe wá ń fi ń pè wá tí wọ́n ti wá ibi ẹ̀mí ti kú òǹbí iṣẹ́ tó ní kálukú ń ṣe tí kálukú dúrọ́pù irinṣẹ́ nìyẹn tí ò sẹ́ni tó yà díẹ̀ mọ́ mi ì lè sọ bó ni irinṣẹ́ mi wọlé sí torí mo sì fi workshop sí bẹ́ẹ̀ níjọ́ bá tún yá màá tún ṣeré lórí àwọn akílódé kíníkan màá tún gbọ́n gbọ́ ẹ̀ màá tún lọ. ìyàtọ̀ tẹlifíṣàn àti stage nìyẹn wọ́n tètè dá yàn mọ́ mo rántí nígbà ayé Adelove ní ẹ dákun ẹ má bá mi ṣeré kan mo fẹ́ gbére ọ̀hún fún tẹlifíṣàn ni níjọ́ yìí mo ti ń ṣeré hàn ìdá mi mọ̀ nígbà yáwọn ti yé ètò wa bá ń kọjá lọ́ngbòrò ni ẹ máa pè wọ́n lágbájá tẹ̀mẹ̀dùn máa wò pé ó dàbí ẹni pé tẹlifíṣàn tún lórúkọ ju bó ṣe di pé torí ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé gbogbo èdè ni mo gbọ́ ẹ̀bùn adẹ̀jẹ̀ pé Ìjẹ̀ṣà náà la fẹ́ sọ àwẹ̀ mẹ́ka bí ojú rẹ̀ ṣòkùnkùn sí ọ̀kárẹ̀ ràwọ̀ kéré tó fi bẹ́ẹ̀ òkèlè ẹgbẹ́ òkèlè ẹ̀wọ́n rẹ̀ á máa yún kí ọ̀tá rẹ̀ bá pógún kí wọ́n bá pé gba bí àkèrè bá fọ́ tilẹ̀ bẹ́ẹ̀ sọ gbólẹ́ bẹ́ẹ̀ sì gbóná akú sí ti Jẹ̀ṣà nìyẹn bẹ́ẹ̀ náà sì tún ní Ẹ̀gbá ìlú mi gan lẹ́dẹ̀ yẹn ṣé mọ̀ pé ọmọ Ẹ̀gbá ni mí ọmọ akémòjò mòjò gbẹrú májò gbẹkọ ẹrú nísìnyí ẹ̀kọ́ kì í sí nìyẹn nígbà tá a bá ń kí àwọn ìyá tiwa nílé ọwọ́ lọ́tún takìjà lọ́sì ilé òòṣà ògìyàn ń bẹ látàǹdé tó ń gbìn ẹ̀wú kò máa mẹ́mú òòṣà ògìyàn kò máa jẹ gòǹgò ọ̀pẹ ǹjẹ́ kí ni gbàgbọ́ ọ̀pẹ pé márùn lóde ṣe ọmọ ẹ̀rú kéré mọ́já mo kọ́ ìjẹ̀gbẹ̀sì ìyá mi lọ́mọ afínjú ìjẹ̀bú tí fọkọ ẹ̀já pè náà ó ní tó ń bá ṣòwò tó ń bá jèrè òun amọ́kọ̀ọ́hún lájọba nírẹ́mọ ẹ̀yìn ìjẹ̀bú kò máa gbọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá ẹ ní mo láti ẹ láti sọ yẹn fún mi pé ó ní bọ́wọ̀n ààrẹ ìgbà tí máa ń sọ tọkọ bá fẹ́ tọ̀nù tọkọ bá fẹ́ dá ẹ fún mi bẹ́ẹ̀ni ó yẹ̀yẹ́ lẹ̀ máa fi wá ṣe yẹ̀yẹ́ a ní ẹ̀múdìró ọkọ̀ máa yí dá o ẹ̀múdìró ẹ̀yin èrò yìí wà nú ọkọ̀ ẹ̀múdìró ọkọ̀ máa yí dá o ẹ wá o ẹ̀yin èèyàn wa wọ́n ti dáṣẹ́ lẹ̀ léwé koro ẹ̀ máa bọ́ wálé o ọmọ Ẹ̀gbá ẹ̀ máa bọ́ wálé o iṣẹ́ ti déwé koro. kọ́mùdírú ọkọ̀ ìgbé ọkọ̀ fẹ́ tọ̀ nìyẹn. sẹ́ni pé tó àgbààgbà lélẹ̀ yẹn gbọ́dọ̀ bàbá wa ṣe mọ́ wọn àgbà eléré ni wọ́n kò ń ṣe pé ẹni bó ṣe dá ṣáká lẹ́nu wọn wọ́n mọ Ọlọ́run dídì ló fún wọn làwọn ṣe wá bá wọn ń pè ní ìtọ́wà láàyè yìí kárí nǹkan dìímú kẹ́yìn ara ilé náà kẹ́yìn náà ṣe kí ni kẹ́yìn náà rí nǹkan dùn kó tó di pa parí ètò máa fi nọ́mbà bá síta kẹ́ pé bàbá ẹgbà ká nọ́mbà bàbá kẹ́fi kọ́ lẹ́sẹ̀ sí bàbá máa gbádùn kò ní bàjẹ́ bàbá a ti mú bọ̀ láti àárọ̀ gbogbo ẹ̀ tí
bó sára ń gbóǹdùn lọ yìí náà ó náà nǹkan tó ṣẹlẹ̀ náà nígbà tó di pé ṣẹ̀yẹn náà ti ń lọ tó di pé egbò ẹ̀ ti ń mo wá rí i pé lọ́dún kan ẹ̀ nérè kan ní Ẹdẹ tó di pé ẹ̀ wá lè lọ tó di pé wọ́n pè yín sẹ́jọ́ tó ní tó bá dọdún kejì ẹ̀ máa lọ ìyẹn náà tó wá rí i pé nǹkan ńlá tún wá ń ṣẹlẹ̀ ẹ̀ jẹ́ ká tún dìyẹn náà mú nípa àwọn nǹkan bẹ́ẹ̀ ṣe ń gbé 1984 àwọn Ẹdẹ Descendants Union wọ́n pe ẹgbẹ́ wa pé ká wá ṣeré fún wọn ní ìparí ọdún a máa ṣeré yẹn ní December 31st mọ́jú sí January 1 àwa múra láti lọ bí eré yẹn ọjọ́ tá a wí lágbára àdìrò aṣègbè ńgbà tá a máa dé Ìwó road gbogbo Ìwó road yẹn di pa pátápátá òjò ńlá kan tún wá rọ̀ mọ́tò kankan ò tiẹ̀ lè kú òǹbí tó gbé wà àkànwà lójú kan náà ńgbà tá a fi máa ráyè kúrò nínú hold up yẹn tó fi máa tú ó jẹ́ bíi 11 lálẹ́ tó yẹ kẹ́ ti bẹ̀rẹ̀ eré gan. nígbà tá a fi dẹ̀dẹ̀ aago kan ti fẹ́ lù gbogbo olú ti sùn a lè ṣeré mọ́. ó di jọ́ kejì fún yín lówó àbáṣà máa fún yín lówó ni àbíṣẹ́ ti gbé. ó fún wa token náà ni owó wo náà là ń gbà ó dàbí orin kan tó Ọmọwúrà kọ ó ní òkú ò gbọ́dọ̀ kú o wọ́n lọ bá wọn gbẹ́lẹ̀ kan lè gbòde fún wọn nígbà náà Ọmọwúrà ní bókù bá kú pé wọ́n lọ bá wọn gbẹ́lẹ̀ ńbẹ̀ kan lè bá gbé orin òbí òkú yẹn fún wọn bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tíátà rí ńgbà náà gbogbo ọ̀nà bá ṣe ṣeré là á máa wá. bẹ́ẹ̀ mo dàgbọ́ bá yín fà ń gbà yín tó di gbọ́dọ̀ ọdọ dẹ́jọ́ wọ́n bá fà ń torí pé wọ́n san owó díẹ̀ fún wa agreement wà ń gbé yẹn. agreement wà bá a ṣe bí ó ṣe di pé ilẹ̀ mọ́njọ́ kejì a bá lọ bá olórí wọn ọ̀rọ̀ òun kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ni tẹ́gbẹ́ bá decide a máa gbọ́ ìbànújẹ́ dé àṣìrònú pé a gba balance owó ó kù bá ṣe kú lẹ́dẹ̀ wàhálà yẹn kọ́kọ́ bá wa kọ́ bẹ̀rẹ̀ sí wọ́n náà bá ṣe repo sọ́kọ̀ bá yẹ ṣe àkú lẹ́dẹ̀ àdarí síbàdàn kò pé èmi dẹ̀ máa ń dá para kan gbà náà wọ́n ní ẹtì ẹ̀gbọ́n náà jọ́ta àti ẹ̀ ti ń ṣeré àti ẹ̀rí kan pè wá lẹ́jọ́ rí láì mọ̀ pé ẹjọ́ ń bọ̀ bá a ṣe rí ìwé lọ́ọ̀yà nìyẹn wọ́n bá gbé ìwé dé pé eré tó yẹ ká lọ ṣe àṣe kí láwa ti ṣe báyìí o alákọ̀ọ́bàrà ẹ̀jẹ̀ àlọ́bá lọ́ọ̀yà wa a sì láwọn ọ̀rẹ́ lọ́ọ̀yà tó pọ̀ balọ̀bá kan ló bá bú ẹ̀rìn ó ní báyìí ni ó ní ẹ jẹ́ kó ń kọ lẹ́tà sí wọn kó ń wá bẹ̀ wọ́n against following year. àbá ní òbúrú ṣe bọ́dún yìí náà ni. ṣé àti bàbá ọlọ́fà náà jọ lọ ẹjọ́ ìwà nínú gbogbo àjọ wa ni àjọ wa ni bàbá gbà pé àṣírí ẹ̀ ní December 1985 nígbà tí ó tó bí November ending tá a fi wọ December yẹn àwa bẹ̀rẹ̀ rìhásà máa ń sọ fún ọmọ wa kan Michael Ariyo òun náà jẹ́ ìkànnù wa òun tún close wọn mi nínú àwọn tí a máa ń fẹ́ràn jù nú eré wa ń gbà yẹn lẹ́nu tó bá dáńtọ́ dáadáa tó gbọ́ Yorùbá dáadáa òun náà gbọ́ Yorùbá dáadáa ó dáńtọ́ náà máa ń ṣe dáadáa nínú eré tá a fẹ́ lọ ṣe yẹn òun ló next sí mi nínú eré yẹn role mi ló pọ̀ jù òun ló jẹ́ assistant mi nínú eré yẹn máa ń sọ fún mi ní ó jẹ́ máa ṣe rìhásà méjèèjì papọ̀ kó má jẹ́ pé wọ́n ló ṣe gbogbo ẹ̀ wá ní ṣé nǹkan ò máa ṣe yín ẹ wá di gbogbo ẹ̀ léun lórí eré ni àwàdà ni nígbà tó di a wà ní location Baba Sala mo ṣe Bọ́lá tán adarí ti location yẹn báyìí mo délé ìyàwó mi sick ó dẹ̀ wà ní oyún wàhálà yẹn la ṣe títí a rí i pé ọmọ mu mo bá gbé ó dé hospital mo gbé dé hospital kankan làwọn yẹn bá ní ká lọ gbé ẹrù ọmọ wa ilẹ̀ dẹ̀ ti ṣú alẹ́ ni bóyá ìdídájíjọ́ kejì mo bá gbẹ́rù gbọ́ngbà tí máa dé hospital báyìí mo kàn rí pé wọ́n ti block ẹnu wọ́ọ̀dù yẹn wọ́n jẹ́ kẹ́ni kankan wọlé mo ti wá rí gbogbo àwọn tí mo rí wọ́ọ̀dù yẹn lálẹ́ àná mo wá rí wọn lórí ìdúró gbogbogbò ń ta tí gbogbo wọn ti wà lórí ìdúró mo ń wò pé àwọn aláboyún tán wà ní wọ́ọ̀dù lánàá mo á rí pé oníkálukú wọn ń wò mí wọ́n ń ṣètọ́jú sára mi kí ló ń ṣẹlẹ̀ mo kàn lọ sẹ́nu ọ̀nà yẹn ni náà sẹ́ bá ní ẹ dúró bó lẹ́ ń lọ mo ní mo fẹ́ wo ìyàwó mi tí mo gbé wá ní àná ó ní ẹ̀sìn lọ́dún mo ní ẹ má ní kí n dúró ní tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ kò sásọgbọ́n tẹ fẹ́ dá èmi náà mo sá gbé wá
wọ́n ní asọ́rì gan àjọ ṣeré di 5 a.m. ni bí gbogbo nǹkan ṣe dàrú nìyẹn ìyàwó yín ti jáde láyé mẹ́wàá ti ṣe scan àti mọ̀ pé bèjì ni mo kọ́kọ́ dúró mi kọ́kọ́ mọ ibi tí mo wà ṣáyé ni ṣọ́run ni kí ló wá sọ́kàn mi kíní kan mo rìn bọ́ta ẹrù tí mo gbé wá ó wà lọ́wọ́ mi àbúrò ìyàwó mi tẹ̀lé mi òun ló gbẹ́rù dání mo wá kọ́kọ́ sọ fún pé kó máa gbẹ́rù lọ sílé mo ní wọ́n sọ pé wọ́n máa discharge ẹ̀ pé kó máa gbẹ́rù lọ lé pòǹtẹ̀ kó ń bẹ̀ mo bá bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n wá bí ń ṣe rí àwọn ọ̀rẹ́ mi pásá ṣe gbé nìyẹn a gbé ó di wọ́n transfer lọ sí Adé-Ọ̀yọ́ wọ́n lọ ṣe postmortem wọ́n gbé àwọn ọmọ yẹn jáde a lọ sìnkú yẹn a ṣe that was December 30th December 30 ó kọ̀ láta á lọ síbi eré yẹn lẹ́dẹ̀ wàhálà àkọ́kọ́ bọ́kàn mi pé bóò láti wá ṣe orí wàhálà yìí láwa gbáragbára gbogbo ẹrù tá a fi ń ṣeré ilé mi ló wà mọ́tò ẹgbẹ́ wa tá à ń lò ó wà ń ta ọ̀dọ̀ mi ṣé wọn ó kẹrù jáde nínú ilé yìí ará ayé ò rí wọn pé wọn ń kẹrù jáde nílé ẹni tíyàwó ẹ̀ kú tá a ṣe ẹ̀sìn kú tá a ṣe darí délé àbí ìjọ kejì báyìí má ṣe dé báwo la ti fẹ́ ṣe báyìí. gbogbo àdà ti gbọ́ pé ìyàwó yìí ti ṣaláìsí. gbogbo ìbájọ sí àjọ ń dààmú kiri gbogbo àjọ ń káàkiri gbogbo ọmọ tíátà àjọṣe gbogbo wàhálà yẹn ni mo wá ní kan máa bọ̀ mo wá dé àǹtí mi wá rí àǹtí mi ń bọ̀ láti títì ó wá rẹ́nìkan nu bọ́ọ̀sì wa tó ń gbá mọ́tò ẹ̀ nínú bá bí ló bá ń bọ̀ ó bá pé tó bá fi lè bá wọn lọ bí eré kan gbogbo ọ̀nà dẹ̀ tí mo pa léré tó bá bá wọn lọ bí eré kan ìní jẹ́ kó bẹ́ ẹgbẹ́ yẹn ṣe mọ́ ìní jẹ́ kó ṣe tíátà mọ́ ariwo yẹn ti wá pọ̀ débi pé kálukú náà ti ń sẹ́ pé a lọ bí eré lọ́fà náà ohun ìdẹ́rìn tó le ó ti sá lọ ní tiẹ̀ mo á wò bóun náà ṣe fẹ́ mo á pe àríyọ̀ bẹ́ẹ̀ ṣe kó ẹrù jáde máa bá yín wà nísìn mo ní nínú sọ ẹ̀yìnkùlé lẹ́rù yẹn wà lẹ́kùn kan sì wà tó jáde sẹ́yìnkùlé mo ní màá lọ ṣí lẹ́kùn yẹn sílẹ̀ màá dẹ̀ ṣí stọ̀ màá wá ti pásẹ̀jì yẹn àgbà ẹ̀yìn lọ́hùn ẹ̀rọ àbúdọ̀ máa kẹrù yín mo kọ́ bọ́ tàbí ẹni tó lọ tọ̀ mo ṣí lẹ́kùn ẹ̀yìnkùlé yẹn mo ṣí stọ̀ mo padà wọlé mo dé ṣòkòtò wọlé gbogbo ẹbí mi jókòó wọ́n wò mí mo wá dúró mo wá ń wo ọ̀nà ẹ̀yìnkùlé yẹn báyìí má ṣe àbúrò mọ́dà mi bá ní kí ló dé mo ní ẹ̀wọ̀ ẹ tilẹ̀kùn yìí kí àwọn bíi mẹ́rin náà pàdé ara wọn wọ́n yẹ tilẹ̀kùn tán báyìí wọ́n bá ní àti ní kò jókòó nínú ilé kí ló wá dúró sí pásẹ̀jì sí mo bá tún rìn wọnú ilé mo bá sọ fáwọn yẹn pé ó yá o ẹ máa lọ ilẹ̀kùn tí wàá ṣíṣe o báwọn ṣe gba ẹ̀yìn wọ́n á wọlé wọ́n á kó ẹrù wọ́n ń jáde wọ́n ń kẹrù wọ́n ń jáde àǹtí mi tún bá wọn bí wọ́n ti ń di ìrù sí mọ́tò ó tún bẹ̀rẹ̀ sí pariwo mo ní kán kẹrù tíátà kúrò nílé mi ni má pariwo lé wọn lórí ẹ jẹ́ kán máa kó lọ ní tiẹ̀ ṣe tíátà náà mọ́ kán sá máa kẹrù wọn lọ kán máa kẹrù wọ́n ṣe kẹrù náà lọ nìyẹn ó wá kúta ló máa take role mi ìbànújẹ́ ìyàwó mi tó kú ó wà ń bẹ̀ ìbànújẹ́ mi ì lè lọ síbi eré yẹn ìyẹn náà tún wà ń bẹ̀ ìyẹn ló burú jù onítíátà burú o n ta gbọ́ lẹ́nu àwọn bàbá tó máa ní show must go kì í ṣe pé wọ́n rí lì wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ o bó ṣe dààmú wọn lọ́wọ́ ni mo gbọ́ nítàn pé níjọ́ tí Adéṣẹwà Ògúndé kú wọ́n léré ni wọ́n ń ṣeré lọ́wọ́ ni wọ́n parí eré níjọ́ tí ìyá Mèrò tó máa kú ẹ̀yìn stéèjì ló kú sí bàbá Ṣẹ́gun Olùbùkún tí mo sọ lẹ́ẹ̀kan ọmọ ẹ̀kú wọn gbókù ọmọdélé wọ́n ń sin òkú àwọn èèyàn wọ́n sì lérè iléèwé bàbá sọ fáwọn ọmọ ẹgbẹ́ ẹ máa kó ẹrù yín lọ iléèwé nígbà kẹrù tó tán ìyàwó ìyá tó ní ọmọ òun náà lérè ń bẹ̀ lọ́ba ní ìyá àbèjì mi sálà kí báwọn èèyàn ṣe ń wá ká àmọ́lé tán pa àwọn wá kí wáyé jáde lé níbo láwà jáde lọ ká lọ jókòó táwọn ọmọ tí wọ́n fẹ́ ṣeré ká máa wò wọ́n bó ṣe dọ́gbọ́n mú ẹni ẹ̀dọ́rùn ni ẹ̀ nígbà fẹ́ bẹ̀rẹ̀ ìyá àbèjì
ọmọ tó fẹ́ ṣe páàtì ẹ̀ yóò bá páàtì ẹ̀ jẹ́ o ara yóò dẹ̀ ní láìkì ẹ̀ mọ́ o ẹ̀jẹ̀ àṣetá ṣe bàbá sì délé. ṣé ọmọdé kú lóòótọ́. wọ́n ṣe ẹ̀sìnkú ọmọ tán lé ní wọ́n ṣe ẹ̀sìnkú ọmọ tán lé ní bó ṣe tàn yá àbèjì. sọ yẹn ni pé èyí tẹ̀ ń sọ nípa tí náà ń pé lóòótọ́ ìyàwó yín kú pẹ̀lú ọmọ méjì nínú. bẹ́ẹ̀ni. àmọ́ ó sì bà inú jẹ́ pé eré yẹn sẹ́. eré yẹn tí mi ò ní lè lọ yẹn ni ìbànújẹ́ tí mo ní jù ó bà mí nínú jẹ́ ju ohun tó ṣẹlẹ̀ lọ mo tún wá ń dọ́lọ̀ lẹ́bi pé kí ló ṣe nígbà tó mọ̀ pé ó fẹ́ pa ìyàwó mi kí ló ṣe jẹ́ ni. ìbàjẹ́ kó jẹ́ bí ọ̀túnla. ó ṣe jẹ́ kó sún síwájú. kẹlẹ̀ ti ṣe eré yẹn tán. bí mi ṣe lè lọ bí eré yẹn nìyẹn títí wọ́n fi ṣetán fi darí dé ibẹ̀ ni mo wà omi sàn bọ́ lójú mi ni àwọn ń bẹ̀ mí fún tìyàwó wọn ò mọ̀ túmọ̀ igbe tí mò ń ké ọjọ́ ni ọjọ́ yẹn. bàbá àmọ́ ńgbà náà bàbá ọlọ́fà tó kò wájú bí oṣù kan lọ wọ́n tún wá ní kẹsàn-án wọn dé NTA àbí. wọ́n ti ẹ̀ ní sìn wọ́n mo ti wá wà nílé bàbá Fálétí wọ́n wá láwọn ní eré stéèjì kan fẹ̀rẹ̀ bí ẹkùn wọ́n wá pè Arígbábuwó pọ̀lọ́fà wọ́n pè gúrùpù wa ṣá wọ́n lọ èmi ò dẹ̀ lè bá wọn lọ tí Arígbábuwó àtọlọ́fà náà bá ti wá lọ sí rìhásà tán bá ń darí bọ̀ wọ́n á gbalẹ̀ ọ̀dọ̀ mi ìwé tán gbé fún wọn wọ́n á dẹ́dẹ̀ wọ́n á gbé kalẹ̀ script ìgbà náà àwa ò tí ì ní interest nínú pé ká kọ àkọsílẹ̀ ká hà sórí I believe pé eré èèyàn ó ṣeré kan láàrin oṣù kan ẹ máa ṣe practice eré kan èèyàn pọn láṣọ àbájọ táwọn bàbá yẹn ò fi ní láárí níta máa ń wí ngbà náà nìyẹn wọn á kówó yẹn dà sílé mi tán bá ń padà lọ rí asáǹjọ kẹta wọn á tún wá kó bó ṣe wá díjọ kan tán dé tán kówó tán ṣe mo bá ní àbẹ́mi náà lé Arígbábuwó ní ṣeré jáde ọkùnrin ní ọkùnrin ṣọ̀fọ̀ kankan bẹ́mi náà ṣe múra nìyẹn mo tiẹ̀ wọ mọ́lásítà ìgbàgẹ̀rẹ̀ kan pé kó má dàbí ẹni pé mo múra bákan kára àdúgbò má máa rí mi pé bẹ́ẹ̀ tún lọ pé ń bo ló ń lọ mo yé dé àṣejọdé cultural center nìyẹn àwa débẹ̀ èmi wá ń dúró bí àlejò ìjọ yẹn gangan náà wá fẹ́ ṣe casting eré náà bá ní àwọn fẹ́ ṣe casting kí gbogbo èèyàn ó wọlé n bá pe Arígbábuwó ẹbí wọn léèrè o ṣàǹpáwà ò wá tẹ́lẹ̀ tó bá jẹ́ pé ká jáde bí wọ́n ṣe bí bàbá falẹ̀ tó ní ó tí ó kí gbogbo wọn jókòó a sì tún nídìí èèyàn sí wọ́n bá bẹ̀rẹ̀ casting àbí wọ́n ṣe ní eré yẹn ẹni tó máa ṣe lálùdé nínú eré yẹn ó ní Túbọ̀sún Ọdúnsì páàdì gbogbo wa pàtẹ́wọ́ wọ́n ní àwọn afojú wo lọ ẹni tó máa ṣe àbúrò ẹ̀ tó jẹ́ Lábọ̀ Ọ̀pọ̀ àwọn afojú inú wo ẹ̀yìn náà ẹ̀ wò lọ ta ló jọ Túbọ̀sún bíbáyìí tá a rò gbogbo àná bá ń kálukú wọn bá náwó wọn ní ọ̀gbẹ́ni yìí Musiliu nígbà tó náwó sí mi náà mo tún lọ ń wo ta ló wà lẹ́yìn mi àní Musiliu Daṣọ Fúnjó mo á rò lọ́kàn mi pé èmi ò mà bá eré wà wọ́n bá pàtẹ́wọ́ làwọn àwọn jọra ń tòótọ́ ìwé tí wọ́n ti ń gbé sílé mi láti bí ọ̀sẹ̀ kan wọ́n ṣe wá gbé tèmi lé mi lọ́wọ́ mo ní ṣé bí ká ní mo mọ̀ ni ṣé bí màá ti máa mo ṣe gbàwé nìyẹn ṣe rí mi lè gbàgbé eré yẹn láéláé torí pé ó tọ́ wa sọ́nà púpọ̀ gbogbo ẹgbẹ́ wa ò lè gbàgbé ẹ̀ ihun tó ń bí wa nínú yẹn pé wọ́n ń kákọ̀ sórí yẹn nígbà tó di pa akọ sórí tán tá a bẹ̀rẹ̀ stage yẹn àwa rí bí stage yẹn ṣe cool bó ṣe fine ó wá jẹ́ ìwúrí nígbà yẹn tán bá sọ pé a máa ṣeré yẹn ní ìgbà 3 lójúmọ́ bí road mi ṣe pọ̀ tó ń bẹ̀ mi kọ̀ láti lo oògùn kágbára ó lè gbé eré yẹn wá fine gan mo wá gbádùn ẹ̀ fẹ́rẹ́ bí ẹkùn eré ni nígbà tí mo wá gbàwé yẹn àbẹ̀rẹ̀ sí kọ́ nígbà tó dijọ́ kẹta tá a pàdé báyìí mo ti àtìgbà yẹn mo ti ń kó nǹkan sọpọlọ títí di òní tá a bá wà ní location tí n bá sọ fún àwọn pé ẹgbẹ́ wèrè wá ẹ jẹ́ ká nǹkan táyàn máa kọ́ sórí bàbá ṣe bẹ́yìn ni bàbá gbé fún yín sìn àmọ̀ pé lójú ẹsẹ̀ máa dá jẹ́ ni kí ni wàhálà àti yín Ọlọ́run fún mi ní ẹ̀bùn yẹn púpọ̀ ṣùgbọ́n mi ì mọ̀ tẹ́lẹ̀ pé mo ní ibi tí mo ti mọ̀ nìyẹn 1985 bó ṣe di pé a ṣe stage yẹn nìyẹn tá a bẹ̀rẹ̀ sí gbé káàkiri a ṣe ń Màpó a ṣe ń cultural center a ṣe ní university
bá a ṣe ń rù káàkiri ńgbà náà ni. ìgbà ló wá di pé torí mò ń ẹni kí mò ń mu tẹ̀léra wọn tó di pé ọ̀rọ̀ tíátà yìí níbi tí tó máa ń wọ̀nyàn lẹ́jẹ̀ dé gan nígbà tó wá dígbà adé fẹ́ ṣègbéyàwó tẹ fẹ́ lọ mú ìyàwó kọ̀ọ̀kan gan ó dàbí kẹ́ ẹ̀ tún síbẹ̀ náà ìdí iṣẹ́ yìí náà tún ni. bẹ́ẹ̀ ni nígbà tí ìyàwó mi kú mo ní láti fẹ́ ìyàwó mi mo wá ní ẹlòmíì tí mò ń fẹ́ nígbà tó yá adájọ́ ìgbéyàwó ọjọ́ ìgbéyàwó yẹn ń súnmọ́ ní location ìwà eré ìdààmú páàdì Míkáílù tí bàbá Fálétí ṣe yẹn òun ni wọ́n change sí ìwà nígbà tí wọ́n fẹ́ yà ní fíìmù eré yẹn bẹ̀rẹ̀ àwa wà ní location yẹn ó kàn díjọ́ yẹn ní TK bá pè mí Sliu Mọ́nísà ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ la cast ní Sẹ̀tìlù nínú eré yẹn ṣùgbọ́n nínú schedule wa ọjọ́ tí róòlù yẹn máa bẹ̀rẹ̀ òun lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ àwa rí i pé wọ́n mọ̀ gbogbo wọn ti mọ̀. wọ́n dẹ̀ fẹjọ́ sí bẹ́ẹ̀. àwọn káàsì tí wọ́n ní àwa rí i pé káàsì yẹn ò lè favour ẹ by this àwa ń ronú pé ká wá part míì fún ẹ. mo ní ẹ jẹ́ kó dọ̀la sà màá fún yín lésì lọ́la bó ṣe dijọ́ kejì tí mo dé ẹ wò ó ẹ fi ọjọ́ ìyàwó ẹ fi sílẹ̀ káàsì yẹn gangan òun gangan ló gbé eré yẹn dúró ẹ wá fẹ́ lòmíì no ìyàwó yín ni. ìyàwó mo ní ẹ fi ìyàwó lẹ̀ ìyàwó a máa ṣe ẹ jẹ́ ká máa ṣe bí mo ṣe wà ṣe rí ní ọjọ́ Saturday ìyàwó mi máa ṣe graduation ó dẹ̀ yẹ ká wà ń bẹ̀ gbogbo àwọn àríyọ̀ tí mo dárúkọ lẹ́ẹ̀kan tọwọ́ ń dùn gbogbo wọn lọ sí Ifẹ̀ èmi wà ń bàdàn àwa ní recording àṣẹ night ńjọ́ yẹn ní ọjọ́ Sunday la máa ṣe ìyàwó àṣẹ night mọ́jú mo tún ti wá wà lọ mo on set di aago 3 lọ́sàn-án adẹ ń lọ sí Pẹ̀tùmọdù láti lọ mú ìyàwó nígbà tó di 3 ní TK ní court Sliu ó yá wá máa lọ síbi ìyàwó ẹ mo bá gbéra wọ́n fún mi mọ́tò pé kó gbé mi délé ń bọ̀ lápáta láti wá múra lápáta nígbà tí máa dódó ọ̀nà mo ti pàdé àwọn ẹbí wọ́n ti dúró wọn rí mi wọ́n ti ń lọ pé ẹjẹ́ àwọn máa lọ gbọ́n bá dọ̀ wọn àwọn sọ pé mo ṣe ń bá ju wọ́n sí mọ́tò èébú gbogbo ẹ̀ kò sí tí wọ́n sọ tán mi gbìn o mi sọ̀rọ̀ wọ́n dá mi àjọ padà sápàtà mo ṣẹ̀ṣẹ̀ múra àṣẹ wa kọrí sí Pẹ̀tù nígbà tá a fi máa dé Pẹ̀tùmọdù tí bàbá ìyàwó bá ń lọ báyìí màmá ẹ̀ lọ báyìí ìyàwó ti sùn torí ká tó dé Pẹ̀tù ó ti tó bí 6:37 tíátà wọ́n bá bẹ̀rẹ̀ àwọn ẹbí bá yára bàbá ní ẹ panu yín mọ́ ẹ má sọ̀rọ̀ òdì kankan ẹ gbàdúrà fún wọn ẹ má tú ẹrù wò wọn tú ẹrù wèrè owó wọn tẹrù wà wò lọ́dún náà ẹ sáà máa lọ ẹ sá gbàdúrà fún wọn kán tètè máa lọ kílẹ̀ má ṣù wọn wọ́n ṣe gbàdúrà nìyẹn pàápàá bá tún kóra sí mọ́tò àbá ń lọ nígbà tó kú dé ẹ̀ka délé tá a dé ọjà àpáta wọ́n ní ọkọ àtìyàwó gbọ́dọ̀ jọ wọlé mẹ́wàá ilé màmá mi ni a ti ń ṣèyàwó ilé tèmi jẹ́ bí ilé 4 n bá ló da èmi fẹ́ yọjú sílé wọ́n bá wà ń bíyà mo ṣe wọlé báyìí tí mo fẹ́ gbẹ lélẹ̀. nígbà tó yẹ pé àìsùn ni mo ṣe mọ́jú ni mo tún wá mo sùn lọ bẹ́ẹ̀ ni tí wọ́n fi ṣàìsùn mọ́jú níbi tí wọ́n ti ń ṣèyàwó mi ìtají níbi tí mo sùn sí. bàbá ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ àmú ní ṣókí torí pé ṣé fún wa yìí bàbá ọ̀rọ̀ ará ilé gan máa wọ pé ṣókí nípa tí Olúwa nítorí ẹni sọ̀rọ̀ nípa TK Túndé Kèlání bàbá wa ni wọn ẹ kópa nínú iṣẹ́ ńlá iṣẹ́ tó kí gidigidi tí Olúwa nílẹ̀ ní ṣókí ẹ bá mi sọ nípa iṣẹ́ yẹn àti pé róò tẹ́ pílẹ̀ ń bẹ́. Tolúwa nílẹ̀ nígbà tí wọ́n pè wá fèrè yẹn nígbà tá a dán tá a tẹ̀ ti róríṣiríṣi àwọn èèyàn lèmi ti zero mind mi pé páàtì wo náà fẹ́ fún mi ṣe nu eré kó n bí. àwọn èèyàn pọ̀ ń bẹ̀. èèyàn pọ̀ ń bẹ̀ láwọn tó lórúkọ ṣùgbọ́n wọ́n sàn kó wa lọ kó wa bọ̀ bóyá ó kàn ṣe di ijọ́ yẹn tí kankan pè mí ní Sliu ọ̀la ni à ń tèkè court ìwọ́dẹ ni lọ́ọ̀yà kọ́kọ́ dàbí ẹrù mo fojú inú wo irú àwọn èèyàn tó wà níbi iṣẹ́ yẹn àwọn délé òdùlé gbogbo wọn pé nígbà tí wọ́n bá fi mi ṣe lọ́ọ̀yà
bóò ló ṣe máa rí mo ní ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n rí script olùkárẹ̀ nǹkan tí mo ṣe láìkẹ́ nìyẹn ìwọ máa ń details ló máa ń wá wọ́n bá gbé script lẹ́yìn ìwé lé mi lọ yín sùn tílẹ̀ fi mọ́ mo ṣàjókòó tì í ni nígbà tí mo rí i tán mo ẹ̀ṣẹ̀ wá gbéra mi kúrò lórí ìwé mo wá padà sí kóòtù mo dẹ̀ máa ń lọ ń wòran kóòtù gan torí gbà náà wọ́n máa ń fi mí ṣe àwọn lọ́ọ̀yà kúẹ́kúẹ́ kan ṣùgbọ́n ibẹ̀ gangan ni pé wọ́n ń fi mí ṣe lọ́ọ̀yà gan ló ti wọ́n á gbé kárátà nígbà tá a débi iṣẹ́ yẹn mo ṣe kò sí wàhálà kankan inú mi dùn gan pé mo ṣe lọ́ọ̀yà nu eré yẹn Tolúwanilẹ̀ part 1 nígbà ní part 2 yẹn lọ́ọ̀yà ò níṣẹ́ mbẹ̀ rárá part 3 tí lọ́ọ̀yà ti níṣẹ́ àwa jẹ́ lọ́ọ̀yà tó pọ̀ ni èmi náà wá jẹ́ kó lọ́ọ̀yà ìgbà yẹn àti ní ẹni tó fi ṣe aṣíwájú tó jẹ́ SAN òun náà lò ní part 3 sinimá yẹn ìkan nínú àwọn sinimá tí mi ò lè gbàgbé tí mi ò lè fi ṣeré ni Tolúwanilẹ̀. ẹ ṣe bàbá kí wàá lẹnu wò fà á tẹ pé láyé ìsìn òun lẹ ti ń sọ látàárọ̀ yìí tẹ ti sọ oríṣiríṣi iṣẹ́ tó wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ń sódà ń pé àwọn ti sẹ́yìn tí wọ́n lọ fẹ́ bóyá fẹ́ tì í sẹ́yìn di àbọ̀ fẹ́ sọ pé kọ́ọ̀n bàbá máa sinmi tó dẹ̀ yẹ pé àwọn ọ̀dọ́ nǹkan ló wá pọ̀ jù tó dẹ̀ yẹ pé róòlì tó yẹ àgbàlagbà lè play gan tó yẹ kó pè yín sí kí lẹ́yìn rògbò fà á ṣé gbígbà ṣe yí náà ni àbí àwọn tó ń darí àwọn iṣẹ́ yẹn. ṣe rí ẹ má jẹ́ ká ti blame sórí ẹnì kankan ẹ sáà ká gbà yìí pé aṣọ ọgbà náà ni wọ́n dá fún gbà tẹ bá gbọ́ ńgbà táwọn onífújì máa bẹ̀rẹ̀ tọ̀dọ̀ wọn ẹ̀yin bàbá ẹsẹ̀ ń pẹ́ bí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn tẹ bá dẹ̀ fojú inú wò àtìgbà náà ló ti dàbẹ́ pé wọn ò fẹ́ gbúrò àwọn àgbààgbà lọ títí mọ́ ju àwọn ìwé yẹn lọ bí eré bí àwàdà ni Yorùbá máa ń sọ kíní kan wá ní orin ló ń ṣáájú ọ̀tẹ̀ ṣe rí gbà títọ̀dọ̀ wa yìí náà máa bẹ̀rẹ̀ a máa ń pe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ yẹn ní òjòdè ńdàgbẹ̀ la máa pè wọ́n opportunist pé wọ́n kàn dé wọ́n kàn bá ṣe ohun bí ẹ ta ti ń ṣe wọ́n nígbà tó dẹ̀ yá ṣẹ́ríbi tó ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí kórajọ pé mo dá skul sílẹ̀ mo dá skul sílẹ̀ mo dá skul sílẹ̀ ibi tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn bọ́n ṣe bẹ̀rẹ̀ sí kórajọ yẹn ẹni tó fẹ́ ṣe fíìmù tó nídìí èèyàn bíi 50 tó yẹ pé àwọn bíi 30 ti wà ní gúrùpù ẹ̀ tó kó jọ ó sùn láwọn ọ̀rẹ́ tó tún jẹ́ sọmọgbé ẹ̀ bó ṣe di pé kinní nìyẹn mo rántí pàápàá níjọ́ kan ó ká mi lára máa ń bi Báyọ̀ Tìjání léèrè mo ní Báyọ̀ wà ń bí báyìí ẹ dẹ̀ pè mí kí wọ́n bá ń ṣe sí méjì kí wọ́n bá ń ṣe sí nǹkan pé ẹ máa bá a ṣe ń sìn ẹ̀dẹ̀ máa lọ mo á ń bi léèrè mo ní ṣé àwa ò lẹ́tọ̀ọ́ láti bá yín wà lótẹ́ẹ̀ káwọ́ ó ní bàbá ṣé kí n jẹ́wọ́ fún yín àti kájú iṣẹ́ wa ibi tá à ń pè yín àgbààgbà sínsìn ibi tá gbà wa ò ká ni ibi tí apá wa ò ká là ń pè yín sí tàbá ti rí pé agbára wa ò gbé bẹ́ẹ̀ yẹn à pé ẹ̀yin àgbààgbà tẹ́ bá ti kọ̀ tẹ́ bá ti ní ẹ̀ ṣe à jẹ́ pé ẹ̀fẹ̀ bá a ṣe kankan mọ́ nìyẹn ìgbà náà ni mo ti rí pé ogun ti dé tẹ́ bá dẹ̀ rí lónìí tí fíìmù ogun bá jáde kẹ́ tó rí nínú àwa tá a jẹ́ àgbààgbà nínú ẹ̀ wọ́n nínú ogun yẹn bóyá 4 péré lẹ lè rí àgbààgbà nínú ẹ̀ wọ́n á kun ọmọ kékeré ní ẹ̀fun lórí aṣọ títí ìṣòro tí gbogbo ẹgbẹ́ òṣèré tá a dá sílẹ̀ tá a ní tá a rí kọ́ọ̀pù ni torí pé tó bá yẹ pé ẹgbẹ́ lè dá dúró ni ó yẹ kẹgbẹ́ ti fòpin sí i dípò kẹ́ lu àwọn arúgbó tó wà nù tíátà á sọmọdé di arúgbó nígbà tó bá sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ bí arúgbó jáde ṣùgbọ́n nígbà tó bá máa dìde ńlẹ̀ báyìí á dìde ẹ mọ̀ pé yes ọmọdé lẹ́ni tó dìde kì í ṣàgbàlagbà ó di dandan ó máa hàn ṣùgbọ́n bó ṣe dà nìyẹn ìyẹn ló mú káà náà bẹ̀rẹ̀ sí yà káàkiri bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹ̀kọ́ tó wà lọ́wọ́ mi ò ń ṣe kékeré o aṣọ tẹ́rí tí mo wọ̀ sọ́run Kampala fúnra mi mò ń ṣe mo kàn dídì mo lọ kọ́ mo wá ń ṣe mo wá ń gbé lọ location bẹ́ẹ̀ bá fún mi tíátà ṣe ẹ sára tọ́ọ̀pù ẹ ra Kampala ẹ ṣe mo dẹ̀ ń tà nígbà tó yá mo rí pé ó ti ṣẹ̀ mọ́ wọn lára wọn ti bẹ̀rẹ̀ sí rà pé á fún ẹ lówó lọ́túnla wọ́n ti ń jẹ mí lówó Kampala mo ní tẹ́ bá jẹ mí lówó tíátà ó sàn ju kẹ́ jẹ mí lówó Kampala lọ ìyà ló mú mi dédi Kampala kì í ṣe ìfẹ́ nú no bí mo ṣe tún stop àti máa gbé lọ sí ibẹ̀ nìyẹn oríṣi iṣẹ́ ni mo tún wá. ṣe kápẹ́ńtà yẹn ń kọ́ ṣe lọ́wọ́ yẹn tí ṣẹ́sìn ń ṣe. ṣe rí àwọn tí mo ti bá ṣiṣẹ́ rí tí wọ́n mọ iṣẹ́ mi wọ́n sì máa ń gbéṣẹ́ fún mi tí mo máa ń kóyàn lọ tá a máa lọ ṣe ṣùgbọ́n kò wọ́pọ̀ ó yá mo di àgbẹ̀
mo ń lọ ń sin ẹja àgbẹ̀ ọlọ́sìn ẹja mo ní odò ẹja mo ṣe bẹ́ẹ̀ bá wá ní owó gidi bẹ́ẹ̀ bá lọ rọ́nà èèyàn ó jẹ gbèsè mọ́ gbèsè ni ìdí ni pé tí ó bá fi di pé ẹja ọ̀bà ló ń jẹjẹ lọ́sẹ̀ kan ó parí gbogbo owó tẹ́ ti ná sí yẹn ti waste ẹ̀ ọ̀sẹ̀ kan péré tẹ́ ẹ bá padà fún ní times 3 oúnjẹ yẹn kò bá mọ́ ibi tí gbèsè ti tún dé nìyẹn gbèsè ló lé mi padà sílé tí mo fura jókòó mi ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa ẹ ló bá òní ẹ tó jọ mẹ́ta gbà tọrọ gbà kọ́bọ̀ yẹn náà. àwọn kò ń ṣe pé díṣẹ́ bá yọ̀ ń sìn gbẹ̀ ní ṣiṣẹ́. even wọn kì í pọ̀ ń pè wá sí location náà rárá ó kàn jẹ́ pé tá a bá ṣe àníkàtì ẹ̀ máa rí mẹ́ta ṣe nínú oṣù kan ó ti tó ṣùgbọ́n túláàsì lẹ́ẹ̀fì ṣẹyọ kan nínú oṣù kan n tó bá mú mi lọ location mẹ́ta nínú oṣù kan báyọ̀ kí n tán fún mi kéré tó a sì tó mi manage tó ṣù yẹn fi máa parí so ìṣòro táwọn àgbààgbà kì í ṣèmi nìkan o àpọ̀ gan o àpọ̀ gan àwa tiẹ̀ tó wá yàtọ̀ ṣebí wọ́n tiẹ̀ ń pe àwa sí kọ̀ọ̀kan àwọn kan tiẹ̀ wà wọ́n tiẹ̀ pé wọ́n mọ́ rárá bíi tí kò kéré mọ́ àwọn yẹn ni Saheed Balogun bẹ̀rẹ̀ sí kó jọ ń sìn pé ẹ jẹ́ ká kó àwọn àgbààgbà yìí jọ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká dá wọn padà sí line ẹ jẹ́ ká ráyé orí pé wọn ò kú kankan wàhálà yẹn ló ń ṣe ṣùgbọ́n kọ́lọ́hún bá a ṣe torí pé iṣẹ́ tó le ni. àmín bàbá fọwọ́n ọ̀dọ́ tó ń wò yín bá àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ ń dàgbà náà ó máa náwọn ìrírí méjì mẹ́ta kan tẹ̀yìn sí ní ìdíṣẹ́ tíátà tẹ̀yìn tó ti jẹ́ nǹkan tẹ́ ti fi mọ̀ pé bíyàn ṣe gbọ́dọ̀ ṣe rí ìmọ̀ràn wọlé fẹ́ fọwọ́n tán náà ṣe ń bọ̀ tẹnu mọ̀ pé ẹ̀yin náà ṣe ìwé rí ẹ̀yin náà gbádùn ẹ̀yin náà ṣoríṣi nǹkan ẹ bá mi gbà àwọn mọ̀ràn bọ́ ṣe ń wò yìí kọ́ náà lè dìímú kọ́ má fi jẹun. ìmọ̀ràn tí mo lè fún wọn náà ni wípé ẹni tí ó ṣe tíátà ó gbọ́dọ̀ ní ohun tí à ń pè tí olóyìnbó ń pè ní shock absorber n tó lè ẹ̀mí tó dúró ó gbọ́dọ̀ ní target kó ní mission kó ní vision tí ò bá ti ní kó má wulẹ̀ lọ di tíátà ìyẹn yìí ní tó bá dénú tíátà kó jẹ́ ẹni tó ní tẹríba fún àwọn àgbààgbà nítorí pé orin Ògúndé tá a sọ di orin àpilẹ̀kọ ẹgbẹ́ wa ó sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ká ṣe fágbà bá a pẹ́ láyé àgbà lè kan ni nítorí yẹn náà sọ nìyẹn kó ní tẹríba fáwọn àgbà kó má jẹ́ ẹni tó ní ìgbéraga kó wá rí i pé ó gbọ́dọ̀ ronú pé òun ó tọ́yà díẹ̀ wò ó dàbí ẹni tó gbéra tó lóun fẹ́ lọ sí Amẹ́ríkà bóun fẹ́ lọ London wọ́n á ti sọ fún láti lé pé fúngbà díẹ̀ ó máa fi ìyà díẹ̀ panu kó tó di pé orí ojútùú ara ẹ̀ bẹ́ẹ̀ náà ni tíátà jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ tó lámúmọ́ra ó gbọ́dọ̀ jẹ́ tó ní focus tó mọ ibi tó ń lọ kò sì gbọ́dọ̀ fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun ní tí àbá bá wá nù tíátà náà ni ó rí o ẹ̀ ń bá obìnrin wá yóò rí tí ó su ẹ̀ ń bá lówó lòun wá wá owó yẹn ó máa su ó máa rí tó máa tẹ́ lọ́rùn inú ẹ̀ á dùn tó bá yẹ pé kó kàn ṣeré kó ṣẹ̀fẹ̀ kó ṣàwàdà ló bá wá a máa ṣe lọ náà ni tó bá bára nù wá yóò ṣèrànù ẹ̀ débi tó tẹ́ lọ́rùn mo ságbà wọn mọ̀ràn yìí pé kàn jẹ́ ẹni tó ní focus tó mọ ibi tó ń lọ kó sì dúró kó tẹríba. nọ́mbà wo ló ṣe lè kàn sí yín tó rán wò yín káàkiri kí nọ́mbà wo ló lè pè yín sí fún àwọn tó bá fẹ́ kàn sí yín tó rán máa kàn sí yín. fún ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ fẹ́ pe Musiliu Daṣọ fún Jogun Omi ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080 5225 6107 080 5225 6107 ẹ ṣeun. bàbá dúpẹ́ lọ́wọ́ yín sàn. ẹ ṣeun. ẹ ṣe ta kàn sí tẹ̀lẹ̀gbà alálejò. ẹ ṣeun. àwọn arìnrìn bá ọ. ẹ ṣeun. ẹni kú báyìí ẹ jèrè sẹ́wọ̀n yín lágbára Ọlọ́run. àmín. mi gbọ́dọ̀ lọ láìsọ gbólóhùn kan. ó yá bàbá mi. ẹ máa wo nígbà tí o kẹ́ lè máa kọ́gbọ́n kẹ́kọ̀ọ́ àti òye nítorí pé ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pe àgbà ní wèrè èyí tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu ẹnìkan ó yàtọ̀ sí tẹ́ ẹ gbọ́ lẹ́nu ẹnìkejì bẹ́ẹ̀ bá sì ṣáájọ lọ́tún lósì lẹ́yìn náà fi dàgbà o kò sí nǹkan tó ń pè lágbà ju ìrírí lọ nígbà tí tẹlifíṣàn.
bàbá wa nìyẹn bàbá tiẹ̀ Musiliu Adáṣọfúnjó ẹ ti di bọ́ ṣe yọ̀nà náà kódà orúkọ yẹn tí ò bá yé yín gan ó ti yé yín báyìí sì ń gbé alias nàmó ti dorúkọ jẹ́ pé káàkiri àgbáńlá yẹn sì lọ́ọ́ ti mọ àbá ẹni wá ṣe mú títí débi tí bàbá dé ń sìn yẹn kí ló tún kù àti àgbàlá tí kò ń jáyé wọn ni wọ́n ń sọ ọ́dẹ̀ ní àwọn sì ń ṣeré ẹ pè wọ́n sí location náà wá ṣe bó tẹ̀ kí wọ́n lè bẹ́ bọ́ ṣe ń bẹ́ láyé ìgbà yẹn àmọ́ wọ́n á sì ṣeré ẹ kú gbọ́ wọ́n kọrin wọ́n ṣe ògbé tí wọ́n bá tí wọ́n bá mú Johnson yìí kí ló ń ṣe yín bàbá nìyẹn ẹ ṣe àdúgbò lọ́yìn bàbá oníbàjẹ́ sá àdúgbò lọ́yìn ètò àgbààgbà ní eléyìí tá tó ń parí lè ní fún nǹkan tó ń lè fẹ́ tẹ́fẹ́ ká mú wá fún yín bàbá la mú wá fún yín ẹ̀ẹ́dẹ̀ gbádùn bàbá mo dúpẹ́ lọ́wọ́ tájọ po iṣẹ́ yìí tájọ pò pọ̀ tájọ wà nù bí àwọn àbúrò mi dáadáa ní káàkiri tájọ lọkùn ní bàjẹ́ lágbára àwọn náà jèrè iṣẹ́ wa wálé tẹ̀mọ́ wà ń bí pẹ̀lú mi pẹ̀lú Gbénga Ọmọnìtàn àjọ wà lọ́dọ̀ bàbá ń bí ní ìjíròrò yìí là náà ni akíwò olólùfẹ́ káàkiri ẹ kàn sí bàbá ẹ pé bàbá ẹ gbà kánà bàbá ẹ fi ránṣẹ́ sí bàbá kí bàbá ṣe fàájì kò ní bàjẹ́ àárín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.